Ọlọ́run Olódùmarè, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, a fi ìyìn àti ọpẹ́ fún yín ní òwúrọ̀ yìí fún oore ọ̀fẹ́ àti àánú tí a rí gbà láti kà wá mọ́ ọ̀kan nínú àwọn alààyè tó ń ṣe ọdún àjíǹde ti ọdún yìí. Gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù Kristi. Olúwa, ní agbára àjíǹde ọmọ yín Jésù Kristi, a gbàdúrà wípé kí ẹ ràn wá lọ́wọ́ láti lè tẹ̀lé Jésù nígbà tí kò wọ̀, ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. A kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ ìwàásù yìí lówùúrọ̀ yìí, tí í ṣe ọjọ́ ìsinmi kìíní lẹ́yìn àjíǹde, pé a kú ọdún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láyé wa. Agbára àjíǹde rẹ̀ yóò ṣe ìyanu nínú ayé wa ní orúkọ Jésù Kristi. Àmín. Lówùúrọ̀ yìí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí àkórí ọ̀rọ̀ tó sọ wípé tẹ̀lé Jésù nígbà tí kò wọ̀. Ẹsẹ̀ wúrà fún ìwàásù yìí ló wà nínú ìwé Lúùkù, ìrètí Lúùkù orí 24, ẹsẹ̀ ìkíní. Ní ijọ́ kìíní ọ̀sẹ̀, ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wá sí ibojì, wọ́n sì mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀, àti àwọn mìíràn kan pẹ̀lú wọn. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, a rí wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi kò tẹ̀tì nínú ìpinnu wọn láti tẹ̀lé Jésù. Bíbélì wípé ní kùtùkùtù òwúrọ̀, tí wọn kò mọ ohun tó lè ṣẹlẹ̀, tí tẹ́nìkan ò rí ẹnìkejì, a sọ fún wa wípé wọ́n jáde, wọ́n lọ sí ibojì Jésù. Nígbà tí oorun ìdájí máa ń dùn mọ́ ènìyàn, wọ́n fi ibùsùn wọn sílẹ̀, wọ́n sì tẹ̀lé Jésù láì wo ìhalẹ̀ àwọn olórí àlùfáà tí wọ́n yan àwọn ọmọ ogun sí ibojì Jésù Kristi. A lè sọ wípé ohun tí ó fa èyí ni pé bóyá nítorí ìfẹ́ èyí tí wọ́n ní sí Jésù nígbà ayé rẹ̀ náà fi ṣe eléyìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti gbọ́ ẹ̀kọ́ Jésù nípa àjíǹde rẹ̀. Tí a bá wo ìhìnrere Mátíù orí 16, ẹsẹ̀ 21, láti fi òtítọ́ ọ̀rọ̀ yìí láti fi múlẹ̀ ẹ̀kọ́ tí àwọn ọmọ ẹ̀yìn ti kọ́ nípa àjíǹde Jésù Kristi. Láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerúsálẹ́mù láti lọ jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, kí a sì pa òun, àti ní ijọ́ kẹta kí òun sì jíǹde. Bákan náà, tí a bá wo ìrètí Máàkù orí 9, ẹsẹ̀ 29, òun náà jẹ́rìí sí ọ̀rọ̀ yìí. Ó sọ wípé ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn pé ọmọ ènìyàn kò lè ṣàì má jìyà ohun púpọ̀, a ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, a ó sì pa á, lẹ́yìn ijọ́ mẹ́ta yóò sì jíǹde. Pẹ̀lú gbogbo ẹ̀kọ́ yìí tí wọ́n ti kọ́, tí wọ́n sì ti gbọ́ ní ọ̀dọ̀ Jésù Kristi, síbẹ̀ kò yé wọn, nítorí àjíǹde kúrò nínú òkú jẹ́ ohun àjèjì, ohun tó jẹ́ wípé ìjìnlẹ̀ ni. Ohun ìjìnlẹ̀ ó ní àjíǹde Jésù Kristi, tí ó kọjá agbára, òye tàbí ìmọ̀ ọmọ ènìyàn àti ti àwọn ológun. Ará, rírí tí wọ́n rí pé a ti yí òkúta kúrò kò tún fún wọn ní ìtumọ̀ wípé Jésù ti jíǹde, bóyá nítorí ẹ̀rù tàbí ìfòyà àwọn olórí àlùfáà tàbí àwọn àgbààgbà, ká má bàa ṣe àwọn náà ní ibi. Ará nínú Olúwa, tí ìbẹ̀rù bá bà lénìyàn ní ìgbà mìíràn,
tàbí tí ìfòyà bá dé fún ènìyàn nígbà mìíràn ó máa ń sọ ní di ọ̀dẹ̀ ni, ó dẹ̀ máa ń sọ ní di aláìmọ́. A rò wípé ohun tó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí òní ní àkókò yìí, ará nínú Olúwa, bí ó ti wù kí akẹ́kọ̀ọ́ tó tàbí ní ìmọ̀ tó tàbí irú ìwé tó wù kí a lè kà, kò túmọ̀ sí pé ohun gbogbo tó rọ̀ mọ́ ẹ̀kọ́ Kristi òun ló lè ní ìtumọ̀ sí wa. Àfi tí a bá jẹ́ kí ẹ̀mí Kristi máa gbé inú wa lọ́pọ̀lọpọ̀ ni àjíǹde fi lè ní ìtumọ̀ sí wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn ní àjíǹde lọ́dọọdún àtàbá ń ṣe àjíǹde ló jẹ́ wípé ráìsì tàbí iná dídá òun ló máa ń jẹ́ àjíǹde tiwọn, ní ó ti pé wọ́n ráàyè láti lọ sí ìsìn láti lọ yin ọba àwọn ọba. Àti àwọn ẹ̀kọ́ mìíràn tí ó ṣe kókó ni ó fi lè ní ìtumọ̀ sí wa. Ṣùgbọ́n ní ti àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run òun kì í fi àwọn tirẹ̀ sílẹ̀ tàbí sínú òkùnkùn. Áńgẹ́lì Olúwa jíṣẹ́ fún àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí. Tí a bá wo ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 7 ibi tí a ń gbé yẹ̀wò, nígbà tí ẹ̀rù ń bà wọ́n tí wọ́n sì dojú bolẹ̀, àwọn áńgẹ́lì náà bi wọ́n pé, èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin òkú? Kò sí níhìn yìí, ṣùgbọ́n ó jíǹde. Ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì, pé a kò lè ṣàì má fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́, àá sì kan mọ́ àgbélébùú, ní ijọ́ kẹta yóò sì jíǹde. Ẹsẹ̀ 8 ó ní wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀. Ìgbà yẹn ni wọ́n tó rántí, ìgbà yẹn náà tó mọ ní àjíǹde ló tó ní ìtumọ̀ sí wọn. Ará nínú Olúwa, nípa àjíǹde rẹ̀, ìyẹn àjíǹde Jésù Kristi, a rí wípé Jésù yàtọ̀ gédégédé sí gbogbo àwọn ènìyàn tí wọ́n ti wá sí ayé rí tàbí ṣáájú rẹ̀. Wọ́n kú, wọn ò sì jíǹde. Àjíǹde yìí ni ó fún gbogbo àwa tí a ti jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà wa ní ìrètí àjíǹde níkẹyìn ọjọ́. Òun ló fún wa ní ìrètí ìyè àìnípẹ̀kun, pé lẹ́yìn ayé yìí, bí a bá tilẹ̀ fi ara yìí fún erùpẹ̀, ní ọjọ́ àjíǹde a ó jí dìde pẹ̀lú Kristi láti bá jọba. Nípa àjíǹde yìí ni a lè borí agbára òkùnkùn àti ẹ̀ṣẹ̀. Ó yẹ kí agbára yìí jẹ́ ìlépa wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Dípò wíwá alààyè láàrin àwọn òkú, agbára àjíǹde yìí ló yẹ kó jẹ́ ìlépa wa ní gbogbo ìgbà. Ará nínú Olúwa, jẹ́ kí n bi ọ́ ní ìbéèrè ńlá yìí. Níbo ni ìwọ náà ti ń wá Jésù lónìí? Láàrin àwọn alààyè ni tàbí láàrin àwọn òkú? Ará nínú Olúwa, ọ̀rọ̀ Ọlọ́run ó ń rọ̀ wá lówùúrọ̀ yìí láti tẹ̀lé Jésù nígbà tí kò wọ̀. Mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà tí mo bá nírú àkókò, tí mo nírú àǹfààní àkókò bí eléyìí, wípé ká má dóde ìgbà tí ó rọ̀ wá lọ́rùn kí a tó wá Jésù Kristi, nítorí pé ó ṣeé ṣe ká gbàgbé àti wá Jésù Kristi. Ṣùgbọ́n nígbà tí kò wọ̀, dandan ni tá a bá wá, á ní ìtumọ̀ dáadáa nínú ayé wa. Pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ní àkókò tí a ń la oríṣiríṣi ìdánwò kọjá, oríṣiríṣi ìdojúkọ kọjá, a ní láti tẹ̀lé, nítorí pé àkókò tí ó wọ̀ yìí la fi lè mọ rírì rẹ̀, la fi lè mọ ohun tí ó ṣe nínú ayé wa. Mo gbàdúrà wípé ẹ̀mí tí tẹ̀lé Jésù Kristi, tí kìí bojú wẹ̀yìn nígbà tí kò wọ̀, yẹn nígbà tí kò rọrùn, lórúkọ ti Jésù Ọlọ́run yóò fi fún wa. Tí ohun gbogbo kò rọrùn, ohun gbogbo ó dàbẹ́ ni pé Ọlọ́run kò tiẹ̀ ṣe kíni o, kò tiẹ̀ gbọ́ tiwa mọ́, tàbí Ọlọ́run kò gbọ́ àdúrà. Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí a tẹ̀lé òun ní àkókò yìí tí gbogbo rẹ̀ dàbẹ́ ni wípé ó ti dàrú. Gbogbo ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọ Ọlọ́run ní ìyànjú, tí a bá lè tẹ̀lé ní àkókò tí kò rọrùn yìí, dájúdájú ó ṣetán láti gbọ́ tiwa. Já máa rántí wípé
nínú ọ̀rọ̀ Paul apostoli Timothy ó ní kó wàásù nígbà tó wọ̀ àti nígbà tí kò wọ̀. Bẹ́ẹ̀ náà ni à ń sọ fẹ́ni kọ̀ọ̀kan wa lónìí pé ká tẹ̀lé Jésù nígbà tó wọ̀ àti nígbà tí kò wọ̀, ká bàa lè fi ìjọba ọ̀run ká bàa lè fi ṣe èrè jẹ. Ó kù sí ọwọ́ èmi àti rẹ lónìí láti tẹ̀lé Jésù ní àkókò tí kò wọ̀ yìí. Lórúkọ ti Jésù, Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ṣe la dúpẹ́ lọ́wọ́ yín. A gbé yín ga lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ dára púpọ̀ sí wa. Ẹ kúkú fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà kó sì yè. A dúpẹ́ nítorí pé ẹ fi eléyìí hàn nínú ìyà, ikú àti àjíǹde Jésù Kristi fún wa. Ọba àwọn ọba, àwa ń bẹ̀ ọ́ nínú àánú rẹ, jẹ́ kí iṣẹ́ ìyanu tí Jésù ṣe yìí fún ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kó ní ìtumọ̀ nínú ayé wa. Agbára àjíǹde rẹ̀ kó máa tẹ̀ wá síwájú, ká lè tẹ̀lé ní ìgbà tó wọ̀ àti nígbà tí kò wọ̀, torí tí a gbàdúrà ní orúkọ ti Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín.